ntọ́ le jù nú ọ̀rọ̀ ẹ̀ sì ṣe é ntọ́ le jù nú ọ̀rọ̀ ìwọ náà má ṣe má ń bí ọ wà kí ló le jù nú ọ̀rọ̀ èmi ni mo wí ẹ ṣe mi rí láyé inú ilé yìí ẹ ṣe mi rí wọ́n wá ń wí níjọ́ tí bàbá wa kó wa lẹ́yìn wa tọrọ mọ́ wọ́n ní àwọn náà sì máa bọ̀wọ̀ àwọn àfáà wa fa àwọn àfáà wa sáàyè kan ẹ̀yin náà kà fà gbogbo wa èmi mọ́ ṣe mi mọ́ kódà bí n bá ń bẹ́ ń kápá rẹ mọ́ ṣe mi mọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wẹ́rẹ́ anabi Muhammad wọ́n rìnrìn àjò kan wá jẹ́rìn alẹ́ kò fi má ṣe mi má ni o. Kò fi má ṣe mi má ni o kó sì jẹ́ wá sí fèmí náà gbogbo nǹkan lọ ó sì wá kí Abdullahi ibùnú kọ̀tẹ́ ibùnú àbí Qatada ló gbà wá alẹ́ Ansari òun náà wá ó ṣe wá ó ní mo gbọ́ lẹ́nu bàbá mi ní àbí látọ̀dọ̀ bàbá rẹ̀ qala sirna ma'a Rasulillahi sallallahu alaihi wasallam arìnrìn kan pẹ̀lú oúnṣe ọlọ́run fi safarin dhata laylatin lálẹ́ sí ni ìrìn òru ni bá a ṣe gbogbo ẹ máa wo gbogbo aṣáájú rẹ òun ní ọ̀ṣáájú gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ yìí ẹ̀ dúró ni anábì ń lọ sẹ́ ọ̀kìn tí ń ṣe mí ni pé bá a ṣe wàhálà yìí tá àti ìdébi à ń lọ yìí tá a bá la sinmi kẹ́ ẹ mọ̀ wàá sùn lọ ni tí a yọ wàá rẹ̀ yìí fàmọ́ yìí òkè zùn náà lè sọ̀lá bàbá wa sùn lọ ta ni ó jí wa ní àárọ̀ fún àyùn àṣùbà yẹ̀sẹ̀ àlùhù. ngbẹ̀nu wa pọ̀ lérí rẹ̀ gbà náà bí èsì ìsàjà tí ó ọlọ́run ti wọ́n rẹ̀ tẹ́lẹ̀ pé wábì máa ra màtí ìlànà ilé ọlọ́kùn tàfásán láǹfààdú anábìyà ọyà àgbà sàásùn náà ni ẹ̀jẹ̀ àsùn anábìyà ní fàdítájà gbogbo wọn wá bẹ̀gbẹ́ lélẹ̀ anábì wá ní hey bó láṣẹ wá dìde Bílálì bá nawọ́ pé èmi ò jí gbogbo kálù ta ló nawọ́ yìí èmi ò jí ta ni ó ànà fàmọ́nù yóò kézù náà ta ni ó wà á jí wọ́n ní ànà anábì bá dákẹ́ nígbà ó ti mẹ́múrẹ́ kóun fẹ́ síbẹ̀ sẹ́wọ̀n kóun náà làdáni ó gbé eléke èmi náà lè kúkú kọ́kọ́ máa jí tẹ́lẹ̀ ẹ̀yẹ́ máa lọ sùn èmi ẹnu pé ó ní èmi ò jí wọn ọlọ́run bá yọ sí ọ wá ní èmi ò sì ní sùn ọ wá fẹ̀yìn pásítà náà dà yìí lára ìlàtì yìí ọ wá fẹ̀yìn tí kíní ẹṣin rẹ̀ tí tó gùn pé lórí òró báyìí ní wa pàgálà bá ti wá iná o lórí ìdúró òun náà lórún dé. kọ̀wá sẹ́ni tó jí fásitì ìkádà Rasulullahi sallallahu alayhi wa sallam tàkọ́dí tọ́lá àti shams nígbà anábì ó fi wá anábì lọ́wọ́ akọ́kọ́ jí àmọ́rùn ti yọ pàkọ́ọ̀lá anábì wá ní ya Bilal aina ma kulta nítorí wá wí ń kọ́ bó lórí sí. Bilal wani walladhi ba'athaka bil haqq ma ulqiyat alayya nawmatan mithlaha ìṣúrú oorun yìí rí láyé. Ó ti wá rí i pé ọkàn rẹ̀ bàjẹ́ náà bí wá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Inna Allaha qabada arwahakum haythu hina sha'a wa raddaha hina sha'a. Ó lẹ́bi
ọlọ́run kan fẹ́ fi hàn ọ́ ni ọlọ́run ló ní ẹ̀mí yín òun ló gba ẹ̀mí yín gbà ó fẹ́ ó sì dá padà ń gbà ó fẹ́ ọkàn fẹ́ fi hàn ọ́ pé mọ̀ pé ní mọ́ sí fa àjẹs wa ila nasi fa òde ọlọ́run má dá mi dára mi o kí n má wàá súra mi ní ọlọ́run bá ti dá yẹn dára yẹn ìyẹn ò kágara bàbá ọlọ́run má dá yín dára yín tọ̀rọ̀fàtà àìní ní kádìjú kálá àti tó kéré jù bẹ́ẹ̀ lọ ọlọ́run mọ́pẹ́yìn lẹ́mọ̀ wọ́n wá dá yín dá ẹnì kankan òun náà ti mójú tó yín bọ̀ náà ní kọ́ máa ṣe àmín mẹ́ta mẹ́ta ọmọ ọgbọ́dọ̀ bá pèlè ìyá ẹ̀ kó sì sọdá ó bá jọ máa rí yọ ọmọ bí ìyá rẹ̀ ń ṣe ń ràn bí bàbá oníwàásí àgbáyé bá kó wa wá bí táwọn bàbá wa Alhaji àgbà sì jòkó lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ti bẹ̀rẹ̀ àdúrà làwọn àgbàlagbà nínú ilé yìí táwa ò lè kà á bí wọ́n ṣe máa kà á hùn náà ó bẹ̀rẹ̀ lórí bàbá àgbà Mọ̀lánà bàbá wa àgbà àáfà àgbà nínú ìlú yìí radiyallahu ta'ala anhu ṣehu wálí mìlàlùfà tó àlùfà ṣehu wálí mìlàlùfà tó àlùfà ẹlẹ́kẹta ṣehu wálí mìlàlùfà tó àlùfà. gbogbo ohun tí ń tẹ̀lé bọ̀ Mọ̀lánà Sheikh Ali láwọn bàbá àwọn ìyá wa tí bàbá wa mọ́kà mọ́ tí wọ́n ti fẹnu kàn án bisimilayi kul huwa Allahu mẹ́ta mẹ́ta. bisimilayi bisimilayi kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. bisimilayi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. khasatan àwọn ìmọ̀ ọlọ́run ní àlìjánnà ni ojú wọn wà ní àlìjánnà ni ojú wọn wà barika láàánú rẹ̀ náà bisimilayi kul huwa Allah. bisimilayi rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. bàbá wa Alhaji àgbà tí wọ́n kó wa wá àwọn náà ń bẹ wájú ọlọ́run àwọn àfa àgbà tí wọ́n fi bímọ bàbá àwọn àfa àgbà wọ́n fi bímọ bàbá kọ́ra wọ́n júwe ibi tá àfa àgbà jòkó bí wọ́n bá wọlé wọ́n níbi táwọn àfa àgbà tí sàlùwà láwọn ni àwọn àfa àgbà jòkó wọ́n júwe rẹ̀ fún wa wọ́n sì ní bọ bàtà wọ bí wọ́n sì jẹ́ mọ́jọ́ làjú kan ó ṣe ọ́ débi kọ́ ọ máa gbé bàtà wọlé wọ́n ní pé ọkáyè àmọ́ lè hùn yàn kọ̀sẹ́nìkan tí ó pè ọkáyè àmọ́ yóò hùn ọ́ ọ̀rọ̀ bá fẹ́ gbàgbéra yá tètè máa ń sọ̀rọ̀ wọn máa wọ̀ náà ni àfàgbà tó wá fi hàn bí hàn bàbá tí bàbá wá fi hàn gbogbo wa àwọn bàbá jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ọlọ́run bàbá ń bẹ wájú rẹ̀ dákun bá bùkórè àwọn bàbá bá bùkórè àwọn àfàgbà barikọ̀lá àṣáájú ẹ̀dá gbogbo àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé wọn bàbá mufti ẹlẹ́ẹ̀kejì alápọ̀kági bàbá lomata bàbá ńlẹ̀ ìlà bàbá ńlẹ̀ wá ó fi dérí bàbá tí wọ́n fi bẹ̀rẹ̀ wáàsí alẹ́ ní 50s bàbá oníwàásí àgbáyé tọ́já sí pé mo sọ fẹ́rẹ́ lórí ìkíní tá nínú ìwé pélébé tí bàbá ní ń kọ́ yìí discussion wọn là fi ń jòkó yà yìí ọlọ́run ní àlìjẹ́nà lójú bàbá wọ̀ oníwàásí àgbáyé ọlọ́run bá kórè wọn gbogbo wọn bẹ́ẹ̀ bàbá mufti ẹlẹ́ẹ̀kẹta bàbá wa alifa náà bàbá wa Alhaji àgbà lánàá lọ́n bá ṣàánú wọn ọlọ́run wá wọlé àwájú bàbá wa àgbà tá à ń tí ń wí náà bàbá wa tò ní dàkún mọ́jì wọn dààmú a ní bàbá wa Alhaji àgbà tè ní pẹ̀lú ọlọ́run dàkún mọ́jì ó yin gẹ́ bí ọba tún yàtọ̀ jẹ́ ọmọ dá sí ni inna atayna. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar salli li rabbika wanhar inna shani'aka huwal abtar. bí èso kan àti ìjẹni ọlọ́run tó ti dùn yín la bẹ́ẹ̀ bá ti dàgbà yóò ní ìdí ìsinmi àmọ́ ń bọ̀ ọlọ́run wà fi yín lẹ̀ látàná ńkọ́
gbogbo ń tẹ̀ àmọ́ ní anabi Muhammad ló sì khairukum man tala umruhu wa hasuna amadu ẹni ó dáa jù tó lájù lọ jù tó lóore jù nú yín òun lẹ́ni ẹ̀mí rẹ̀ gùn àmọ́ gbogbo nìkan kọ́ wa hasuna amadu tíwà rẹ̀ tún dáa tọ́lọ́hún fàgbà tó àṣírí ẹlòmíì gbọ́ bá dàgbà lẹ́ẹ̀tọ́ mọ̀ pé àsọ́kànnú ni yóò wá máa dánú mọ́ gbogbo kálukú ntí ìmú ti ń bẹ lára rẹ̀ ń rí tẹ̀mọ́ra àwọn kò ní rí tẹ̀mọ́ bẹ́ẹ̀ yìí ṣe ń dàgbà sí lẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sí lẹ̀ ń kọ́ wa ń sùúrù sí ẹ̀ sáwọ́ gbogbo ẹ̀ kájú báyìí wáàsí tó sì dáa jù lèyí téèyàn fi wà á kọ́yàn izin àfààní izin nẹ́ẹ̀sà bí fi'li kala bí kawli fi ìwà rẹ̀ kọ́yàn fi ìwà rẹ̀ ṣe wáàsí fún yàn ìgbà míì ìgbà tí ọ̀rọ̀ ẹnu ọ̀bá ní wúlò ìwà là á fi ṣe náà lẹ́ fi ń ṣe fún wa yìí ìdókò yìí náà wà sílẹ̀ fi ń ṣe fún wa torí sàímùtù tàkálí falẹ̀ àyàtì. sàímùtù tàkálí falẹ̀ àyàtì wọ́n máa ń yan tamani na láàbá alákàyà ṣe àmì ọ̀kan ló wíbẹ̀ nú àwọn àfáà tó ti ṣáájú ó ní gbogbo bùkátà ayé tẹ̀ ń kó lé mi lọ́rùn ó sú mi ẹni yóò tó bá sẹ̀mí di ẹni ọlọ́run bá lọ lára tó sẹ̀mí di 100 ọdún láàbá alákàyà ṣe àmì kí lè ń bú mi sí ọyẹ ká yóò sùn. àmọ́ ọlọ́run ṣàánú wa lára yín bẹ́ẹ̀ sí ń dàgbà sílẹ̀ ń kọ́ wa lẹ́kọ̀ọ́ sí èyí tẹ́ jòkó yìí náà ọlọ́run gbà sàárà yìí. kọ̀sánì kankan tí ń bọ̀ wá bí tí ó gbóhùn gbé wá sí wáyà yín ilé wá sí náà ní bàbá wa dúpẹ́ ni àwa dúpẹ́ pé ẹ ṣàdéhùn ẹ yé ẹ sípa ẹ sípẹ́ lọ́dún yìí kò sẹ́ni tọ́nà kan pé bàbá wà sí mọ́ní 25 òjò ló sùn yìí wọn náà lágbàlagbà ń léwò kó wò bí ṣe rí bàbá ó jẹ mọ́ wa dáadáa. bàbá mọ́kà máa ń sọ fún wa pé kánítà àwọn pé àwọn tí ń ká garaba ní ó yẹ àṣàdéhùn náà ni a sì lọ tó ayakumula wọn náà fẹ̀mí sí pé àgùntọ́dún yìí lè sùn excuse tó sì wọlé ni ẹ sì wá dìde nígbà míì èèyàn dàgbà àmọ́ téèyàn ti ń bábọ̀ ní gbà fún yàn téèyàn ń bábọ̀ ní orí ní ọ̀fìlẹ́ ọ̀fì rí àwọn ọmọ 80 90 tí wọ́n tún máa jí lásìkò tí wọ́n jí lóru kò gbà mọ́ ni. àwa dúpẹ́ pé ẹ ṣé bàbá lórúkọ àfáà mi bàbá wa Àlàjí àgbà lónìí bàbá lẹ ṣé wọ́n sì jòkó ní òjò náà àwa wọn lọ́kàn pé kẹ̀kàn tí wọ́n ṣe fátìà fún wa wọ́n sì ṣàdúrà náà tẹrùntẹrùn àmọ́ yìí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá kọ́ yẹn bá ṣàpọ́nlé fún ọ tó ní òní ìdì ẹ̀kan alábùkù wò kọ́ wò bí ó ṣe rí. bàbá àdúpẹ́ oore wá ń rélu oore lásìkò yín nígbà wa wọ́n wí wẹ́rẹ́lẹ̀ kan kálukú sì kọjá lẹ́nu ẹ̀ pé bàbá wa Dr. Murtada lẹ́sìn aláàjì ni wọ́n kèé wọ́n sọ́nùrárì dọ́kítọ̀ fa dọ́kítọ̀ téèyàn ṣiṣẹ́ gbà lábẹ́ yín lábẹ́ àsìkò tí ò sí ìgbà kan tẹ̀ fi ní nídìí ẹ wá tún fàyè lẹ̀ pé mọ̀ sáyé tiẹ̀ àní àwọn bàbá alágbá tí wọ́n bàbá máa ṣe báwọn bàbá ní máa dàlá àní díẹ̀ nìkan lọ́wọ́ lára yín àwọn àbúlájẹ́ àgbàlá àfà tí wọ́n mọ tọ́mọ wà lásìkò lílò tẹ́wàá rò pé hey sáàfà rẹ̀ ọ̀yọ̀dá rẹ̀ báyìí àwọn ni wọ́n kọ́ mọ́ bí yín pé èé ṣe kí ni wọ́n ti tún níkùn
sósìọ́rí ni sósìọ́rí ni ó ṣe mí rí lóde mọ̀ kí bàbá ṣe ṣe nu. adúpẹ́ adúpẹ́ pé inú àwọn àtẹ̀lé yín dókítọ̀ adúpẹ́ pọ́dún náà ni bàbá wa tọrọ ọmọ ẹ̀ tí ẹ̀ béèrè nǹkan kan wọ̀ ẹ́ lẹ́ yọ̀ọ̀dá fún bàbá ẹ̀ dákun ẹ̀ ṣe ṣéwù. ọdún yìí náà lẹ́yọ̀dá ọmọ fún bàbá mufti ọdún yìí náà lẹ́yọ̀dá ọmọ fún bàbá wa làjẹ àgbà méjèèjì náà fún àwọn Sheikh Abdulrazak bàbá ẹ ṣeun. ọ̀yára púpọ̀ wọ́ torí ìdí èyí bàbá ọlọ́run ọba kí n ṣé bẹ́ẹ̀ sì ni àwọn àfáàtà náà wọ́n wí bẹ́ẹ̀ wàmọ́ ní àgáàtà báyìí sàlìmọ́lì úfà àgáàtà lọ́wọ́ ìdá òkìfà àfáwọn Sheikh Abdulwahid ẹ̀fẹ́ rídì ní oko yìí mọ́ wọ́n o àwọn wàlíì ọlọ́run bẹ́ ń jòkó yìí àfáwọn Sheikh Abdulwahid ni wọ́n wà ń jòkó yìí. àwọn àfáwọn nílẹ̀ yìí ohun wọn tí wọ́n fi kénu mọ́ni àgáàtà àlìbá ìsàlìmọ̀lẹ̀ húfà ẹni ó bá daṣọ àṣírí tó dà ẹni tí ń dààmú tí ọmọ ibi tí ó gbọ́rọ̀ ara rẹ̀ gbà tó wá daṣọ àṣírí bò. àgáàtà wúlọ́wì ìdá òkìfà kò sẹ́ni tí èrí payà ń jọ payà bá dé ọlọ́run daṣọ bòun náà àpò owó kan ọ̀kadà mú Ànábì ọ̀dààmú nínú ogun húdù bó ṣe tóun náà débi kó béèrè pé mata nasirullah nígbò lànà sí ọlọ́run ó dé ọlọ́run ní fọkànbalẹ̀ ala inna nasrallahi qarib ó dé tán yín sọ àwọn ọmọ màláíkà kalẹ̀ àmọ́ wọn ò wá jà o ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ jà nǹkan yín kí wọ́n kàn máa jẹ́ ẹ̀rù ni. ọ̀dà bí ẹ̀sẹ̀ máa ń wí ni ọ̀dà bí ẹ̀sẹ̀ máa ń wí ọ̀kan ni wà náà mi ń ṣàrà ìtìl olówí alẹ́ àti fòfin lìbù sí ilẹ̀ aláǹtẹ̀tún níhùn náà nù inna min shara'itil uluwi nínú àwọn májẹ̀mú tí jẹ́yàn ọmọ ga sí àlàáfífà fi bú ṣe alàlà àdúwì òun lẹni tí ń kọlù yẹn tí ń tẹ̀yẹ̀ mọ́lẹ̀ tí ń gbà yẹn létí kọ́ wá kápá kọ́ tẹ̀ kọ́ yí ẹ̀ bọ́rọ̀ kọ́ wá kájú kò kọ́ wá ṣe. kálukọ́ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukọ́ tọ́jú ìpìlẹ̀ rẹ̀ bá ti wọ́ bọ̀ wá ìwọ méjì ọkọ̀ orí ìtúnṣe torí máa tọ́ba asìlùn máa tọ́ba farihun asìlù òkàbíìsù wà máa zàká májídù òkàbíìsù máa tọ́ba farihun asìlù òkàbíìsù wà máa zàká májídù òkàbíìsù máa tọ́ba farihun lè rí ẹ tuntun kan tí ó dùn tí ó rọrùn tá a fi dáadáa perí rẹ̀ tọ́já sí pé ásìlù khabithu ìpìlẹ̀ rẹ̀ dọ̀tí báwọn tó bí èèyàn bá ti tẹ̀yìn àyín tó tẹ̀ lọ́hùn ọlọ́run bá ń kájú kó yóò padà gbẹ̀san ó lè jẹ́ pé láàrin ọmọ kẹrin ní ó ti bẹ̀rẹ̀.
Mama zaka Mama zaka mamajidu wo khabisu ẹni gíga rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo lókè tẹ́ ń ṣe yẹ àmọ́ ìpìlẹ̀ gíga àwọn khabisu ni ma zaka kò ní gbàgbẹ́ kalẹ̀ Vincent dùn bọ̀ wáyìí Vincent dùn tá ń rí yìí ìpìlẹ̀ ń dànù sọ ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah ó ṣe wá dáhùn náà lẹ̀ wá ń kó yìí ìran kálukú lórúkọ àfáà mi lórúkọ Ansar Islam àdúpẹ́ o Ọlọ́run bá dúpẹ́ fún un. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ha أكرمكم الله yas'aluhu man fis samawati wal ardi kulla yawmin huwa fi sha'n. يسأله ما في السماوات والأرض كل يوم هو في شأن Wọ́n bí Allahu akbar. Yas'aluhu في السماوات والأرض كل يوم هو في شأن يسأله ما في السماوات والأرض كل يوم هو في شأن. wọ́n bí Ọlọ́run pé máa ń fi sàkókò tí ń bẹ ń sánmà àtilẹ̀ ni wọ́n ń béèrè pé máa ṣàánú láì ẹni gbogbo ògbà ni kulla yawmin huwa fi sha'n ìtì ń bẹ ń sánmà ń pe Ọlọ́run ìtì ń bẹ ń lẹ̀ ń pe Ọlọ́run kulla yawmin huwa fi sha'n gbogbo ògbà lọ́lọ́run ń ṣiṣẹ́ ẹnìkan àwọn kan wá jáde máa ṣàánú láì làán ọ̀dà iṣẹ́ wo lọ́lọ́run ń ṣe lọ́wọ́ nísìnyí. يسأله ما في السماوات والأرض كل يوم هو في شأن. bàbá wa lẹ́jẹ́ àgbà wọn kó ń gbà wà ń lé kéwú wọn kọ́ wa wọ́n ṣe tàmsílì àkàn àdàríyù ni wọ́n ń pè é àdàríyù gbogbo àwọn àfa àwa náà wọ́n làwọn ṣe àwa náà tún gbà dàríyù yìí wá àfa àtọ́ wa jẹ́ àfa kan lẹ́nu eré náà ní wọ́n ń bi dàríyù wá ń bi àfa yìí pé ọ̀dà tó bá ní gbogbo ògbà lọ́lọ́run ṣiṣẹ́ mọ́ṣánù láìlà án iṣẹ́ wo lọ́lọ́run ṣe lọ́wọ́ nísì ẹ wá máa wo làákàyè tí ń bẹ fáwọn àfa ẹni tí ń béèrè ó wà lérí stage dàrí yìí wà lérí stage àfáà tí wọ́n ń dáhùn wà ní ìsàlẹ̀ wọ́n wá ní hey kí làfọ́ kálukú wá pomi jẹ pé kí làfọ́ wà á kọ́lọ́hún ń ṣe ní sẹ́ni pé wàhálà ti dé bá wọn ọlọ́run mọ̀ mọ̀jẹ́ àfáà ọmọdé ó sì wí o àwọn tí wọ́n fẹ́ràn àwọn àfáà ni ọlọ́run sàn yín lẹ́sàn-án rẹ̀. gbogbo ìgbà ní ń ṣiṣẹ́ lọ́wọ́ ọ̀dà kí ni sí ọlọ́run nísìn àfáà wa ní kò lè sórí èmi wọ́n ló ń béèrè lọ wà lérí stage yìí òun tó ń dáhùn wà ń sàlẹ̀ ẹni tí ń dáhùn ló yẹ kó wà ní ìwọ tó ń béèrè ọ wà kọ́kọ́ sọ̀kalẹ̀ ná ọ wà ní kí má nìyẹn ní ṣe kò sí problem ọ wá sọ̀kalẹ̀ àfa ọ wà ní òkè tún béèrè rẹ béèrè Allahu Akbar ọ wà ní dáhùn àní kí ni sọ́lọ́hún ń ṣe lọ́wọ́ nísìn ó ní sórí bó ṣe gbé ọ látòkè tọ́sọ̀ kalẹ̀ tó wá gbé òun láti ilẹ̀ sọ̀hún lòkè nítọ́lọ́hún ṣe lọ́wọ́ náà. gbogbo ìgbà lọ́lọ́hún ṣiṣẹ́ nu ilé yìí gbogbo ìgbà lọ́lọ́hún ṣiṣẹ́ nu ilé yìí ẹ sì fọkàn balẹ̀ yóò mì ní kò ní já. àsọ́ọ̀lẹ̀ ọlọ́run ni inna Allaha la yudi'u má dárò pé ní kíni Ìlọrin ìjọ òun nù má dárò òun lè rẹ kọ́ mọ̀ dá òun bí ẹ kó wa ilé kéwú tẹ kó gbogbo wa sínú ẹni tẹ ní bàbá àmọ́ àgbò olídìí wa radallahu alladhina kafaru bi ghayzihim lam yanalu khayran wa kafa Allahu lil mu'minina al-qitala wa kana Allahu qawiyyan aziza bàbá mọ́kà àmọ́ ni wọ́n wà ń bẹ́ ṣé pọ́gbọ̀n ṣẹ́jú wọn ní kálukú ọmọ lọlé
La ilaha illallah. àsìlọ́lẹ̀ bùkátà bí àbí òbí yá. ntọ́ lè jù nú ọ̀rọ̀ ẹ̀ sì ṣe é ntọ́ lè jù nú ọ̀rọ̀ ìwọ náà má ṣe má ń bí ọ wà kí ló lè jù nú ọ̀rọ̀ èmi ni mo wí ẹ ṣe mi rí láyé inú ilé yìí ẹ ṣe mi rí wọ́n wá ń wí níjọ́ tí bàbá wa kó wa lẹ́yìn wa tọrọ mọ́ wọ́n ní àwa náà sì máa bọ̀wọ̀ àwọn àfáà wa fa àwọn àfáà wa sáàyè kan ẹ̀yin náà kà àfáà gbogbo wa èmi mọ́ ṣe mi mọ́ kódà bí n bá ń bẹ́ ń kápá rẹ mọ́ ṣe mi mọ́ ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ wẹ́rẹ́ anabi Muhammad wọ́n rìnrìn àjò kan wá jẹ́rìn alẹ́ kò fi má ṣe mi má ni o. Kò fi má ṣe mi má ni o kó sì jẹ́ wá sí fèmí náà. Gbogbo nǹkan lọ ó sì wá kí Abdullahi ibùnú kọ̀tẹ́ ibùnú àbí kọ̀tádà ló gbà wá alẹ́ à ń sọ́rí yìí òun náà wá bó ṣe wá ó ní mo gbọ́ lẹ́nu bàbá mi ní àbí látọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́ọ̀là sírínámà Rasulillahi sallallahu alaihi wasallam arìnrìn kan pẹ̀lú oúnṣẹ́ ọlọ́run fi sáfàrí ń dá tàlẹ́ ìlàtí lálẹ́ sí ni ìrìn òru ni bá ń ṣe gbogbo ẹ máa wo gbogbo aṣáájú rẹ òun ní ọ̀ṣáájú gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ńlẹ̀ yìí ẹ̀ dúró ni anábì ń lọ ọ̀pìn tí ń ṣe mí ni pé bá a ṣe wàhálà yìí tá àti ìdébi à ń lọ yìí tá a bá la sinmi kẹ́ ẹ mọ̀ wàá sùn lọ ni tí a yọ̀ wàá rẹ̀ yìí fàmọ́ yóò kí zùn náà lè sọ̀láàtì bàbá wa sùn lọ ta ni ó jí wa ní àárọ̀ fún àyùn àṣùbà yẹ̀tẹ̀ àlùhù. ńgbẹ̀ ẹnu wa pọ̀ lérí rẹ̀ nígbà náà bèèrè sí ìsàjà àgbú tí ó ọlọ́run ti wọ́n rẹ̀ tẹ́lẹ̀ pé wábì máa ra màtí ìlànà ilé ọ̀rọ̀ kún tàfásitán láǹfàdú anábìyà anájà orí àgbà sàásùn náà ni ẹ̀jẹ̀ àsùn anábìwá ní fàdítájà gbogbo wọn wá fẹ́ má bẹ̀gbẹ́ lélẹ̀ anábìwá ní bó láṣẹ wá dìde Bílálì bá nawọ́ pé èmi ò jí gbogbo kálu ta ló nawọ́ yìí èmi ò jí ta ni ó ana fàmọ́ mi yóò kí zùnà ta ni ó wà á jí wa ní ana anábìwá dákẹ́. nígbà tí mẹ́mu rẹ̀ kóun fẹ́ síbẹ̀ sẹ́wọ̀n kóun náà làdáni ó gbé eléke èmi náà lè kúkú kọ́kọ́ máa jí tẹ́lẹ̀ ẹ̀yẹ́ máa lọ sùn èmi ẹnu pé ó ní èmi ò jìun ọlọ́run bá yọ sí ọ wá ní èmi ò sì ní sùn ọ wá fẹ̀yìn pásítà náà dà yìí lára ìlàtì yìí ọ wá fẹ̀yìn tí kíní ẹṣin rẹ̀ tí tó gùn pé lórí òró báyìí níwá pàgálà bá ti wá iná àwọn lórí ìdúró òun náà lórún dé. kọ̀wá sẹ́ni tó jí fásitì ìkádà Rasulullahi sallallahu alayhi wa sallam laqad tala'ati shams nígbà anábì ó fi wá anábì lọ́wọ́ akọ́kọ́ jí àmọ́rùn ti yọ faqala anábì wá ní ya Bilal aina ma kunta nítorí ọwá wí ń kọ́ bó olórí
Bilali wani walladhi ba'athaka bil haqq ma ulqiyat alayya nawmatan mithlaha ìsúrú oorun yìí rí láyé. Ó ti wá rí i pé ọkàn rẹ̀ bàjẹ́ náà bí wá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Inna Allaha qabada arwahakum haythu sha'a hina sha'a wa raddaha hina sha'a. Ó lẹ́bi Ọlọ́run kan fẹ́ fi hàn ọ́ ni. Ọlọ́run ló dé ẹ̀mí yín òun ló gba ẹ̀mí yín gbà ó fẹ́ ó sì dá padà ń gbò ó fẹ́ ọkàn fẹ́ fi hàn ó pé mọ̀ pé ní mọ́ ni. sallallahu alaihi wasallam. Ẹ ṣe mi rí. Àṣemí náà lẹ́ẹ̀ fi kó gbogbo àwọn àfáàjọ lẹ́ẹ̀ bàbàrà kálukú. Ẹ lọ mọ̀kánà bá kó mọ̀kánà láàárọ̀ ó dòun di gàmbàrí bọ́ bá dìrọ̀lẹ́ rẹ̀ ẹ̀ ń bọ̀ wá dọ̀ bàbá. Ó ti wà nù tán náà nínú àwọn ẹ̀yin lẹ pilẹ̀ yìí. Ọlọ́run bàbá dáná fún. Ẹ kú ètò olú ẹ kú mójútó bí ìlú ó ṣe máa dá gbogbo àwọn bàbá ni wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ ìka yìí. Gbogbo àwọn bàbá Dáúdù ni wọ́n jòkó yìí. Bàbá Dáúdù fàgbà. Bàbá Dáúdù bẹ̀rẹ̀. Gbogbo àwọn bàbá ẹ jòkó ọjà máa ta haúlákà. Ẹ̀yin bàbá wa rìn ẹ̀yin àtọ́lọ́wọ̀ ní dàrú. Ẹ kú ètò olú. A sì bẹ̀ Ọlọ́run abẹ́ Ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ lọ́rin ìpí ọmọ dá sí ni. Èyí tó kàn wá ni tí wọ́n ń bẹ Ọlọ́run fún wa tí wọ́n sì ń tẹnu mọ́ wọn dọwọ́ wa. Dọwọ́ wa ajá lọ́mọ ìyá ìfẹ́. Ọ̀rọ̀ yìí làámúrúkà máa lò lè fàtà bí dakhirati. walakinna ikhwana as-safa'i ad-dakhairu. لأمرك ما للفتى بتخيلتي ولكن إخوان الشباب بفائر. Àmọ́ wí náà ni ṣebí yẹn tún wí lẹ́sìn ṣebí yẹn tún àmọ́ wí náà ni Kùránù tá a kà níjọ́ tá a ti ìdáyé náà wọ́n tún kà títí yóò fi yé wa kárí. Àfààní owó tẹ̀dá ní ọrọ̀ tí èèyàn kó jọ kò tó ní ó dàtọ̀ lè hárìbì kò tó ní nǹkan tó lè fi pèsè kalẹ̀ bí ìṣòro bá ń bọ̀ wá fà. Àyìn tó bá bọ̀ kọ́ máa bọ̀ ní tí ọba bọ̀ lókè kọ́ máa bọ̀ á ní tá fi kojú rẹ̀ owó wà á ní tá fi kojú rẹ̀ gbajúmọ̀ wà bẹ́ẹ̀yàn bá dá rìnrìn bí àbádé ọ̀dà jẹ ó ní má lò fàtà owó tẹ̀dá ní ọ̀rọ̀ téèyàn ní dídàká ìrì walakinna ikhwana as-safa'i ad-dakhairu. ولكن إخوان الشفاء الذخائر ولكن إخوان الرقات الذخائر. إخوان الصفاء ولكن إخوان الصفاء الذخائر. èyí téèyàn fi palẹ̀mọ́ de ogun de palẹ̀mọ́ de wàhálà ní ọmọ ìyá tó bá tó pèrègede ẹ̀jẹ̀ a máa mójú kó fúnra wa bàbá yìí náà mánéèjì wa ní ẹ̀jẹ̀ a máa tọlọrẹ́ẹ̀tì ara wa bí a bá ti tẹra wa mọ́lẹ̀ gbójú ẹ̀jẹ̀ a lọ àdúgbò kan lẹ́kọ̀ọ́. ká sì máa mọ̀ pé eléyìí wà lókè eléyìí wà lókè ó jura wọn lọ ó jura wọn lọ ó jura wọn lọ. Abubakar àti Sayyidina Umaru sọ̀rọ̀ Sayyidina Abubakar wa gbé ẹnu sí Sayyidina Umaru ó sọ̀rọ̀ kan sí tí ó dùn mọ́ ẹsẹ̀kẹsẹ̀ lórí regret pé tí mo sọ yìí
ó wá ní ìrẹ́ Umaru wí bẹ́ẹ̀ padà fún mi ó ní láyé ẹ̀yìn ní wí fún ọ ìwọ tó ikú wọ ni lọ́wọ́ pẹ̀lú ànábì ìwọ tó ikú wọ ni gbá ìyìn ní wí fún ọ tó bá wí fún ọ yín sì lọ́ọ́ fẹjọ́ rẹ sùn ọ wá gbọ́dọ̀ ń ṣe ọlọ́run lọ́ọ́ fẹjọ́ sẹ́yìn náà ní sí ń lọ Umaru náà dé lẹ́yìn rẹ̀ ó ní nǹkan báyìí mo wí fún Umaru ló ń ṣe ọlọ́run bá ń sọ fún un kó wí padà fún mi Umaru náà bá dé ànábì níbo ló ṣe rí ó ní bó ṣe wíhun náà ni bàbá kìíní tí ó tẹ́ mi lọ́rùn ni kó wí padà fún mi ó ní láíláí òun ò ní yọ ànábì ní sọ fún un pé kọ́dí gàfàrà lọ́wọ́ ọ̀dà tó wíhun náà ọlọ́run ti forí jì. ìkìwánu sọfáì khairun min makasibi dunya ọmọ ìyá tó pèrègede pẹ̀lú èèyàn tó ṣe pé ní ọkàn mi ọkàn ọ́ bí lè wá sí nǹkan ra wa Ìlọrin kọ́ létí ra wọn ni mọ́díjú lẹ́kọ̀ọ́ ńlọrin bọ́ ọba yájú ilé agboolé yín ní ọ̀sọ̀ kalẹ̀ sí kí ni òjé wàhálà èdè àmọ̀mọ́ ilé yìí á fi fún yà àmọ̀mọ́ yìí á fi fún yà níjọ́ fìtínà bá ní wọn pé ní àkànkẹ́ ọgbàgbé pé gbogbo ọmọ tákànkẹ́ bí ilé ń bẹ̀ mú gbogbo wọ́n wàá fẹsẹ̀ ilé tọ̀ ọmọ ìyá tó pẹ̀lẹ̀ gẹ́gẹ́ sí àwọn zina ṣe la takhafu darakan àwọn ẹlẹ́sìn ní ọ́fíìsì àwà inú representative tó wà láti sásùlámì wọ́n wà lérí ẹ̀sìn wa ma'unatun ala al-a'da ó dẹ̀ tún fil bala bọ́ bá lọ́mọ ìyá dáadáa tẹ́ pèrègede tẹ́ ṣẹra yín tẹ́ mójú kú tẹ́ jọ ń ṣe pọ̀ ó yọmọ jẹ́ ó dẹ̀ tún fil bala bí ìbànújẹ́ bá dé yóò dúró tì ọ́ ọlọ́run gbogbo ẹni tọ́rẹ̀ pátá ọlọ́mọ́sà fún wọn lálàáfíà nǹkan kan ò ní sí ọ gbáyé gbọ́gbẹ́ ò ní sí ọ máa lò kankan ò ní sí ọ máa lò bẹ́ẹ̀ bá ń jà sí ìyọ̀ràn tí yìí. ìyá amúta máa bá ولكن إخوان الصفاء الدخائر kódà wọ́n máa wúna tún alẹ́lẹ́ àdá yóò wá máa jẹ́ ìrànlọ́wọ́ lérí àwọn ọ̀tá ẹ̀dàkùn ẹ̀sinmi kúlù dí ní màtí mahasud gbogbo ẹni ọba ti dá fún àwọn ọmọ kẹta ọlọ́mọsà ká ọ̀tá ní ìkú òfin mi bàbá ìfẹ́ gbọ́ yìí alájàgbà wọn ní ìdá àti làwọn fàdílù aláyà wà mí nàtún bàlá abu adar rahamanu anilẹ̀ àdìyà orin ní èjì náà tẹ́lẹ̀ àwọn bàbá. àwọn tẹ́ máa ń takò yẹn ni òyìn máa róore lára wọn. ó lè wò pé ẹ̀ dákun kílẹ̀ ń pẹ́lẹ́ lára rẹ̀ ségèlè tó ayẹ kó fi lé aṣọ òun nù òun tó wà padà sílé pé ẹgbẹ́ rúgèlè ó mọ̀wọ̀ ó yẹ́lò mọ̀wọ̀ lébúlù ẹ̀jẹ̀ ń du kí n wá mú èyí tó ṣe déédéé rẹ̀ ó ṣe dáadáa bí ó sì. torí náà gbogbo àwa tá a jọmọ kéwú gbogbo àwa tá a jọmọ kéwú lábẹ́ àwọn àfà gbogbo tí wọ́n ń wúyọ̀ ọlọ́run ó di òṣìṣẹ́ lára wa àpá àwọn àfà wa o wọ́n ní sẹ́ẹ̀rí o la yakunu al-alimu alima àfà kan ò lè jẹ́ àfà hatta takuna fi thalathu khisal àfi kẹ́ rí nǹkan mẹ́ta lára èèyàn kan ò lè jẹ́ èèyàn gidi àfi kẹ́ rí nǹkan mẹ́ta lára wọ́n wá ń wẹnu àfà pé kí ló fẹ́ kà wọ́n wá ní an la yahtakiru man dunahu ẹni ọba kéré sí kọ́mọ́ fojú yẹpẹrẹ. Allahu Akbar. ẹni ọba kéré sí aláyàtà náà lè fojú yẹpẹrẹ nìkan ẹ jòkó látàárọ̀ fáá títí di ọ̀sán ṣe lágbájáde ẹ tẹ́ sẹ́wọ̀n bẹ́ẹ̀ bá sì tíyẹn bá jẹ́ alágbá tíyẹn bá jẹ́ àfà bẹ́ẹ̀ bá jẹ́ òyìnbó àfi kọ́ mọ́fọ̀ lẹ́tìyàn bàbá sálámù díẹ̀ nìkan lọ́wọ́ kọ́mọ́rì dókítà Muta ló díẹ̀ nìkan lọ́wọ́ kọ́mọ́rì kódà bàbá bá lé òdi ẹnìkan lọ́wọ́ kọ́mọ́rì yín tó tọ́lọ̀ ọba fún yànjú tìyàn gbogbo ṣẹ́ tọ́lọ̀ ń bá fọ̀lẹ́ tìyàn gbogbo ṣẹ́ òyìnjú ni ò ní yọ. aláya takira máa ń dúnà wọn náà mú tiẹ̀ fa kémi náà mú láyà takira máa ń dúnà èèyàn gbọ́dọ̀ fojú dẹni ó kéré sí i torí wà lè kú lè ṣe é ń kálukú ló ní tiẹ̀ bí kankan yín ṣe kéré tó ń wó fún ní tí ó fi ṣayé bẹ́ẹ̀ yẹn bá lọ rọ́ọ̀lù yọ́ tàyàn. ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى
Al-Qur'an nífa Rabbuna olúwa wa ata kulla shay'in khalqahu gbogbo nǹkan ló fún ní ìdẹ́dà tiẹ̀ ìdí èèyàn rẹ̀ ó wá ní thumma hada ó wá sàmọ̀nà bí ó sì máa lò alla yahtakira ó di ẹyọ ó di méní jẹ̀má ó wá ní ẹlẹ́ẹ̀kejì wa alla yahsuda man fawqahu kò sì gbọ́dọ̀ kéé ní ó wà lókè no nta nílé ni pé mọ́tò tí túrò àwọn bàbá ń lò tí àwọn bàbá lórí ń lò òun náà fẹ́ rà kó tó dọdún sí ń bọ̀ all means wọ́n sì mú ọ. wọ́n tẹ̀ ní ìrà owó sábìsì ní ọ̀pá kú owó sábìsì. àwọn nǹkan wọ̀nyí ní ọmọ jẹ́ kẹ́mi wá àwọn tó yẹ ká máa gbọ́ ni tẹ́mi wọ́n fi máa ṣe ká máa tẹ̀lé báwọn àbàwà wá ṣe tó jẹ́ tán fi láti bọ̀ tán. Kí tí ẹ ní nasibul mari ilá yafutu ẹnìkan òkúkú sáré tayọ bí Ọlọ́run bá kọ́ọ́lẹ̀ fún alẹ́hàsúdù láyàsúdù aláyàhàsúdà mọ́nì ẹ̀fì wọ́n lẹ́ bí wọ́n gun mọ́tò dé wọ́n rìn sẹ̀kọjá abẹ kí n tí ẹ bàbá mú kàmọ́ ní eku mọ́tò ní látàtà kiri mandúnaka falikulli shay'in masiyya ẹjẹ́ àtọ́nà rẹ̀ ti ara wa ọdún méjì Ọlọ́run fún rẹ̀ gan ẹ̀rí Ọlọ́run má jẹ́ ọjọ́ sóòlì àdábì Ọlọ́run má ṣe ní sóòlì àdábì fún mi mo ṣe wí nǹkan má jẹ́ ọjà ìlójútì ẹ̀yin ẹ wo àyà kan lèmi bóyá làákà yìí tèmi tó kéré nípa ẹ wo bí tó ta kan Ọlọ́run hùn dé Ọlọ́run ní Suratul Maryam kọ́ qalu takaza rahmanu waladan wa qalu takaza وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن أفاي أمو بني كوري بلون تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض ẹ wo bọ́lá òun ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀ yìí ẹ wo síyá kọ̀rọ̀ ni àfáà Sheikh Abdulmumeen ẹ wo síyá kọ̀rọ̀ wọ́n ń wí lẹ́nu wọn pé takaza rahmanu waladan pé Ọlọ́run ọba àjọkẹ́ ayé ní bímọ. ọ̀rọ̀ tó mọ̀ lakọ́dídí tó ń ṣe ìdá ọ̀rọ̀ tó mọ̀ burú já ilẹ̀ mọ̀ mú wáyé. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ó fẹ́ lè mú sẹ́mọ̀ lanu ó fẹ́ lè mú sẹ́mọ̀ kó lanu kó sì wálẹ̀. Eri ilẹ̀ tẹ́ dúró ní náà eri ilẹ̀ tẹ́ dúró náà kó sì bú pẹ́ẹ́pẹ́ kó fàya kó rí yín sínú ẹ̀. òkè ọ̀tàkìrù lè dìbò àlọ́ hadan òkè tá a fi kan ilẹ̀ mọ́lẹ̀ ẹni tẹ́ wà lábẹ́rẹ́ ẹni afẹ́ lè bínú kókè ọ̀rọ̀ lù yín. ẹ wá wọn tọ́lọ̀ sọ̀rọ̀ anda olè rahamani wa torí pé ẹ lọ́ọ́ fi ọmọ tì sọ́lọ̀. àmọ́ ẹ wò ó tòun ti bó ṣe wíwùn náà tó tó bí Ọlọ́run nù Ọlọ́run tó wá ní wa rahmati wasi'at kulla shay. ìkẹ́ ìmí Ọlọ́run wasi'at kulla shay ó so gbogbo nǹkan. bàbá ẹ mọ̀ tọ̀nà rẹ̀ tiwa náà ni ẹ mọ̀ mánéjì wa náà ni tá a fi yè máa yín lọ́wọ́. Ọlọ́run kó yé wa. Àmín. Ọlọ́run jẹ́ agbọ́. Àmín. Ojú ẹ̀mí yín náà láti ti gbọ́. Àmín.
bí ẹ̀mí yín náà lẹ́tù ṣe jà gíní mo dúpẹ́. àbí ìlàkà ìdọ́mọ kéwù tèmi lèmi fi wọ̀rọ̀ wọn ni bí ẹni pé ọlọ́run ti bínú pin wàkọ́lù takaza rahmanu walada kẹ́sì máa sọ pé èmi ọlọ́run bímọ. ọ̀rọ̀ bù wo lẹ sọ sí wa. bàbá dàbí yín ni ọ̀rọ̀ ní gba kí sámọ̀ ọ̀la kó sì wọ́ kílẹ̀ náà bú pẹ̀ẹ́pẹ̀ẹ́ kó gbé yín ni. òkè ní àlùmọ́ọ́nì ń bẹ lábẹ́ òkè kíní kan ní kókè náà fọ́n yángẹ́yángẹ́ akọ́ pẹ̀lú yín kẹ́ parẹ́. lè ra hama. ọ̀rọ̀ tẹ́ sọ sí yín nulẹ̀ múnà farama ṣe sùn. kéékèèké láwa kéékèèké wọn kí lu yọ sáwà dáadáa. Àmín. Àmín. Sabran wa ma sabruka illa billah. Sabran wa ma sabruka illa. Ọlọ́run tó bẹ́ẹ̀ fún anábì kọ́ mu ni. Isbir wa ma sabruka illa billah. Yóò bọ́ anábì náà. Wíwà tí gbogbo wa wá àdúrà náà là wá gbà. Kò sí ní tá a bá wá nípa àwa gbàdúrà lọ gbogbo dáadáa lọ́n sì ni ọmọ ṣẹlẹ̀ nígbà yìí Alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ títẹ ọtí kò tí ẹ sẹ́ńtì tẹ ọ̀kan mo fẹ́ pé ìwọ títẹ ọ̀kan ṣe sùúrù tí ẹ dé tán ká ní tẹ ọ̀kan déédéé bó bá ṣe mọ́ ni kò sì ní rí bákan náà fún wa tẹ́lẹ̀ yóò ju àwọn tàná náà jura wọn lọ ní àwa tòní náà anla ya hasuda máa fà alákọ̀ọ́kọ́ ni anla ya hatakira mandu ẹ̀wà rẹ̀lẹ̀ kẹta wala ya khuza min al-ilmi tamanan anla ya khuza min al-ilmi tamanan sórí déédéé ntọ́lọ̀ ń bá fún ọ̀hún déédéé ntọ́lọ̀ ń bá fún ọ̀hún tó fẹ́ fún ẹlòmíì ni kò lè sanwó ẹ̀ tán bí kálukú bá ṣe mọ ni ẹjẹ́ á mọ láìla àwọn bàbá àwọn bàbá ti ní àjòkó fún tàwa ń lè kéwú kájòkó fún èèyàn rí àwọn wọn wá tọwọ́ bà kò ní wọ́n háwó fáwọn ọmọ kéwú kò sẹ́ni tí ọmọ alájà fàtà ìsání ọlọ́run mọ́jà alájà fàtà ìsání mọ́jọ́lọ́ rẹ̀ ó dàrú Albarika Foundation bẹ́ẹ̀ bá dénú ọgbà wa yunifásitì ni mo fẹ́ lè pé 60% 80 òun ló ṣe alájà fàtà ìsání tẹ wá rí tí máa jòkó lérí bẹ́ǹchì nípa tí ọmọ lọ tí ọmọ bọ̀ pẹ̀lú bàbá tí ò nígà alájà gúnmọ̀ tí ò nígà tí ò nígo yóò mọ wá yí lára bàbá fún information bàbá Ìlọrin ni o it's yes àìfàtà ìsàn Ìlọrin ni o tí ọmọ lọ tí ọmọ bọ̀ tí ò ní gá tí ò ní go yóò wá tilé rẹ̀ wá jẹ sàárì lọ́dọ̀ àwọn bàbá kò wọ́n ní kọ́ èmi òun àwọn bàbá ń lè wá àjọ jẹ sàárì níwájú àwọn bàbá rí ni tí ó wá tí ó níjọ́ tí ọ̀wà promise kìíní yìí búlọ́ọ̀kù kan ló lóun ọkọ̀ ní yunifásitì kò sí lójú àwọn bàbá ò torí ẹ̀ sọ̀rọ̀ kọ́lá àwọn afáwà kan níjọ́ tó ní wọ́n ní búlọ́ọ̀kù kan ó ti lówó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní àdèdè ń tágbára rẹ̀ kánú lójú bàbá kò sí nǹkan kan wọn ò wí òkè ọmọ dọ́dọ̀ àwọn ọmọ ẹ wá wo ẹni tí ń gbé gbá wá tí tó tán sára bàbá wọn wá bẹ Ọlọ́run náà fún jẹ́jẹ́jẹ́ ó fi wá di multi-billionaire nígbà tí wọ́n ń kọ pé ó ti tó ó ní ẹ̀fìn múlẹ̀ wọn ọ̀bẹ nìkan kan wá sàdéhùn àárín òun bàbá àtọ́lọ́run ní déédéé ìgbà tó bá tó òun lójú òun. gbogbo ẹni tá ọ bá wá tó ṣe dáadáa fún kí ó mọ yìí ẹ̀ innama nut'imukum liwajhi llahi la nuridu minkum jazaa wala bàbá ẹ̀kú ọdún ààrẹ ìyá àtọ́lọ́hun kò ní dàrú yóò yàtọ̀ yóò mọ̀ dá sí ní ṣé àmọ̀nù wà ní níjòkó
ọmọ yín Alhaji wa Muhammad Mudi Bọ́láńtà ní wàásí alẹ́ ẹ dàpọ̀ ẹjẹ́ àṣẹṣe ìwù tẹ̀lé tí a mọ̀ ní wa wàlláhù لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. igbákejì wọn ní Alhaji Abdullahi Apala ọ̀dọ̀ wa lọ́hùn ọ̀ya ẹ̀sùn mọ́ bàbá ẹ lọ rí ní àlùbáríkà náà ẹ dákun ẹ̀yà wọn fọ́tò ṣéhù wallahu ya'simuka minan nas la takhafu darakan wala حول ولا قوة إلا بالله. kò dáa kí n má wí tí mo wí yìí bàbá ń bí ẹ fi wá sí bẹ́ẹ̀ ni kò síjọ́ tí wọn ò ní wà ń jòkó wọn ó sì dé sí wa tẹ wá rí gbogbo ilé máa pé kọ̀ọ̀kan ni àfa wa Ra'isul Muallimin bàbá lápálándó ní bàbá àgbàlagbà yóò gbé kùránù lọ́wọ́ ni kódà bá sílé Allahu ẹ̀dọ̀ pẹ́ sí bàbá àgbàlagbà nù ẹ̀kọ́ àgbàlagbà ṣé wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha. ولا حول ولا قوة. okùn bàbá ńlẹ̀ àbùdù làrúurì kan ní òjò wọn wà ń jòkó bàbá wà ń jòkó bàbá ńlẹ̀ àbùdù kí wọ́n jòkó lẹ́yìn mo fẹ́ kí bàbá ó ṣàdúrà fún wa ní ibi wọ́n bá wà ẹ máa bọ̀ ẹ lọ́kọ̀ ẹsẹ̀ ṣéwù ṣé wallahu ya'simuka la takhafu darakan wala takhsha wala. gbogbo ẹ̀yin jama wa gẹ́gẹ́ bá a ṣe sọ ìfi yín hàn sí bàbá wọn ó sì ṣàdúrà fún wa ṣe wá lọ́wọ́ ìyá àlùbáríkà ni la ilaha illallah la ilaha illallah bẹ́ẹ̀ lórí muallimatu wa gbogbo yín ẹ dìde bẹ́ẹ̀ kí wọ́n fojú àlùbáríkà wò yín káwọn ọmọ yín ọmọ ilé àlùbáríkà lọ sí ẹ̀dọ́kọ̀ ẹsẹ̀ wallahu la takhafu darakan wala hawla afa bismillah afa biwasida afa biwasida ẹ bá ń kó ẹ kọ̀kọ́ kó náà lọ́dọ̀ bàbá náà má ti hàn kankan ẹ máa kó wádọ̀ mi yà yín mo wí. Allahu akbar. عشرة حسن الشمائل طيب الأخلاق هل الأمير فإن سبق الكرام بحكمة وخلاق هل الأمير فإنه في كوننا أيمد على كالكوكب البراق هل الأمير ففي تحيته حرمة ولو الفخر بالكرم بالإطلاق حجود إبراهيم حقا إنه نجم يلوه بعز الخفاق تمشي مهابة في خطاه كأنه بدر تجلى ساعة الأمساك àfà Abdulrasheed ìwílẹ̀ kan pé bàbá wa àfà àgbà náà fi ìyá yín hàn bàbá Àlàjí àgbà àwọn àfà àgbà sì wà ń jòkó yìí kódà wọn jòkó ti bàbá ní táwọn bá ti ń bọ̀ wá bí bàbá àmọ́ mọ́ sí gbá orí kan ni wọ́n ti jọ́sẹ̀ wọn láyà tajaza kò ṣe papọ̀ ẹ̀dọ́kọ̀ ẹsẹ̀ ṣéèwù
ṣé wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا bàbá ìmáàmù ní mọ̀ sí gbà mí àwọn ìpìlẹ̀ gbogbo wa nù. Allahu akbar. Ya qaumana. Ọya dà á lọ bẹ́ẹ̀ torí àsìkò. يا قومنا حي الأمير الراقي يا قومنا حي الأمير الراقي ẹyẹ yẹn mi حي الأمير الراقي ẹ bá kí ọ̀làjú ọba tó lọ́n fi jí kí wa. Bàbá wo lè báwọn yìí sọ̀rọ̀ ẹ̀sùn gbífọ́ wọn kò sí. Ẹ máa ń ṣe èbó tẹ́bálẹ̀ nìkan máa tu ní àwọn ìyá fi ń sọ lánìí. A fẹ́ kọ lẹ́tà kan sí ìlú sí ibi kan lórí ọ̀rọ̀ Ansarul Islam Ọlọ́run gbọ́n tí mo wí àwa wá dùn wọ́n jọ náà wọ́n ní kí sẹ́kẹ́tìrì yín ó rí mi Ọlọ́run yọ̀ọ̀dá nǹkan kíkọ fún wa púpọ̀ àwọn ni wọ́n wá draft nǹkan tí Ansarul Islam ìlú ọ̀pọ̀ wọ́n ní kọ́ ọmọ wà ń bẹ̀ jọ náà ni. Hasan al-shamayili tayyibal akhlaq Hasan al-shamayili yẹ tuntun náà da kódà tayyibal akhlaq ìwà náà da àfà yìí hayyul amira sẹ́mi rẹ̀ lájọ́ ń ṣiṣẹ́. bọ́rọ̀ bá dé wọn ó fi kíma wọn ó fi tírìtì ẹ̀ àfà gbogbo ó sì lọ èèyàn fi dákẹ́ yanjú ọ̀rọ̀ ńgbà míì tí wàá dákẹ́ ní bá dákẹ́ báyìí yóò yanjú ọ̀rọ̀ hayyul amir. làwọn onífàkàrù lè jámù gbogbo ohun téèyàn fi ṣe fáàrí lọ́lọ́run kó tì yín àmẹ́ ṣe bàbá sì pé bàbá kéwù náà fún wa pé àfùdálò lè fákàrí ńlá tafkhar àwọn bàbá ní èyí tó dáa jù ń fàárí téèyàn máa ṣe láyé lẹni tó ní fàárí tí ò ṣe. najimun Ọlọ́run ṣe yín rawọ̀ tí ń sì ń tàn yàrá yàrá fún gbogbo kálukú. hiwa kullu min tayyibil a'raqi ẹ̀rọ̀gùn ọlá ẹjọ́gùn bàbá lọ́dọ̀ àgbà ní. mo ti lọ àfa àmọ́ nsọ. bẹ́ẹ̀ bá sì ń lọ ní ọ̀wọ̀ méjèèjì lèyàn nídìí ọlá nídìí méjèèjì àtọwọ́ àtẹrù. dúró àfa yìí méjèèjì ni ẹni tí ó jẹ́ èèyàn nídìí bàbá àgbà mọ́kà mọ́ àtẹrù àtọwọ́. yóò bá lọ́wọ́ nǹkan ṣe. ọwọ́ yóò bá sì lẹ́rù la wèrè ọkọ̀ lù. méjèèjì ni ẹ lọ́pàá ṣe ṣe wò. bẹ́ẹ̀ mi ò bá rí nǹkan ẹ̀rù kò ní sá ẹ̀rù ló ń ṣe àbújálì kàtàlà àbújálì lọ́hùn. ọjẹ nìkan ló ń nu àwọn mùsùlùmí ọwọ́ akọ olóhùn ọ̀sán kí ló ṣe ó ń tọ̀ wọ́n afẹjọ́ sùn ànábì pé àbújálì jẹun lówó kọ̀sán ànábì wa ń tó kí wọ́n ní í ṣe yín tẹ̀lé náà ni àdíjà wa ń pè ha ìyàwó rẹ̀ ń pè ha má tẹ̀lé lọ́dọ̀ àbújálì ànábì ní tẹ̀lé ni bá ànábì ṣe yẹ lókèrè gbogbo àwọn èèyàn sì dúró tì ó ní má ti déyà yín ìsàn èlò ni mo jẹ́ yín sì ń túgbà ní ìsìn sanwó náà ọ wa lọ tán wọ́n wá ní èyí ṣe Muhammad náà ló ń bẹ̀rù bá ó ní ẹ̀yin ò rí kìnìún lójú ẹ̀ ni.
وكذا دياه لا في الإشراك ẹ mà ná ọlọ́run ẹni ọlọ́run ò ní dọ́wọ́ yóò kẹsàlẹ̀ àpò lákùn dúró ń bẹ̀ ọwọ́ yín ò ní kẹsàlẹ̀ àpò